Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Ẹ̀yin náà mọ̀ pé orí 15th anniversary ọba Adémọ́lá Ẹlẹ́gùṣì òní a ti wà láti bí ọjọ́ méjì sẹ́yìn tó jẹ́ pé gbogbo ààfin wọn ó ti ń mì tó ń mì tó ń mì tó ń mì tó jẹ́ pé oríṣiríṣi àwọn ènìyàn ló wá ń bá wọn ṣe àjọyọ̀ 15th anniversary tí wọ́n gun orí ìtẹ́ bàbá wọn. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ wọ́n ní His Royal Majesty Ọba Aláyélúwà Saheed Adémọ́lá Ẹlẹ́gùṣì Kúnṣẹ́lá III. Wọ́n ní Nigerian monarch ni wọ́n ní a bí wọn ní April 10, 1976 and is the 21st Elegushi of Ikate Elegushi Kingdom. Ọba Ẹlẹ́gùṣì wọ́n wá láti Kúnṣẹ́lá ruling house of Ikate land ní Lagos State and wọ́n succeeded láti jẹ ọba yìí ní ìgbà tí bàbá wọn late ọba Yekini Adeniyi Ẹlẹ́gùṣì tí wọ́n jáde láyé as the 20th ọba Ẹlẹ́gùṣì of Ikate land. Wọ́n dẹ̀ wà lórí oyè láti 1999 títí di 2009. Ọba Ẹlẹ́gùṣì wọ́n gba ọ̀pá àṣẹ láti ọwọ́ Governor of Lagos State ní 27th April 2010. So ìgbà tí wọ́n gba ọ̀pá àṣẹ láti ọwọ́ Governor of Lagos State yìí àtìgbà yẹn ni wọ́n ti ń serve as Kúnṣẹ́lá III. Bí a ṣe gbọ́ wọ́n ní àwọn gangan wọ́n ní wọ́n ti serve Ọ̀yọ́ State as a personal assistant and the senior special assistant to two former governors of the state, Bọ́lá Tinubu àti Babátúndé Fáṣọlá. Nǹkan tí a gbọ́ nìyẹn. Ọba Ẹlẹ́gùṣì wọ́n ní oríṣiríṣi career èyí tó jẹ́ pé ó jẹ́ nǹkan tí ó dá background wọn. Bí a ṣe gbọ́, wọ́n ní wọ́n lọ sí primary education ní St. Martin's Primary School, Lagos between 1981 to 1985. Wọ́n ní secondary school education wọn ní Methodist Boys High School ní 1988 to 1994. Nǹkan tí mo fi ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí fún wa kó bá fi yé wa ìdí tí wọ́n fi ń ṣe 15th anniversary látìgbà tí wọ́n ti dórí oyè. Wọ́n proceed láti lọ sí Lagos State University láti lọ study economics ní year 1995 to 2000. Wọ́n dẹ̀ ní bachelor degree in science ní science degree second class gan ni wọ́n bá jáde. Ọba Ẹlẹ́gùṣì wọ́n mọ̀wé o. Wọ́n ní degree in economics náà ní the same university ní 2023 wọ́n ṣetán. Wọ́n proceed láti lọ sí University of Manchester. Ibẹ̀ ni wọ́n ti gba master degree nínú public administration. Ọba Ẹlẹ́gùṣì wọ́n ṣe business administrators àti strategy. Wọ́n dẹ̀ wà into investment company. Wọ́n ní wọ́n appoint wọn as a special assistant ní governor Lagos State ní 2003 to 2004 nígbà tí governor Fáṣọlá wà ńbẹ̀. Wọ́n ní wọ́n appoint wọn as a special assistant ní ìgbà yẹn. Ẹ̀yin èèyàn lé, wọ́n gba award oríṣiríṣi láti different states. Personal life wọn, wọ́n ní àwọn assembly 12 sister, wọ́n dẹ̀ ní brother 7. Wọ́n fẹ́ olórí Sekinat Ẹlẹ́gùṣì àti olórí Adizat Ẹlẹ́gùṣì pẹ̀lú ọmọ àti àwọn ẹbí. Ẹ̀yin èèyàn lé, oríire ńláǹlà ni ó jẹ́ fún ọba Ẹlẹ́gùṣì láti ṣe 15 years anniversary lórí ìtẹ́ lẹ́yìn ìgbà tí bàbá wọn wàjà.
Ọlọ́run Elédùmarè á dá ẹ̀mí wọn sí o. Ọlọ́run á jẹ́ kán pẹ́ lórí ìtẹ́ yìí o, ẹ̀yin èèyàn ilé. Bàbá wa Ọ̀jájá Ọ̀nìrìṣà Adéyẹyè wọ́n lọ sí ibi ayẹyẹ yìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba aládé. Ẹ mọ̀ pé Ẹlẹ́gùṣì, ọba Ẹlẹ́gùṣì àti kábíyèsí wọ́n close gan, to the extent pé ìgbà tí Queen Naomi kúrò nínú ààfin, all the time ni ọba Ẹlẹ́gùṣì máa ń lọ bá kábíyèsí lórí ọ̀rọ̀ Queen Naomi, tí wọ́n dẹ̀ máa ń sọ fún wọn pé kí wọ́n parí ìjà yìí. Ṣùgbọ́n wọ́n ní bàbá wa, wọ́n ní wọ́n lọ síbẹ̀, wọ́n ní àwọn sisi wa gbogbo ẹ̀, wọ́n ní wọ́n fẹ́ tẹ̀lé bàbá wa Ọ̀nìrìṣà lọ sí ibi ayẹyẹ yìí. Wọ́n ní ṣùgbọ́n kábíyèsí, wọ́n ní ṣe náà yẹ̀ wọ́n sílẹ̀ pé rárá o, wọn ò lè tẹ̀lé àwọn o torí kábíyèsí ní plan. Bàbá wa Erin láti mọ̀ pé táwọn bá ti kúrò ní ibi ayẹyẹ yìí, àwọn ń gba ọ̀dọ̀ olólùfẹ́ àwọn lọ, Queen Naomi, láti lọ bá wọn ṣeré àti láti lọ rí àrẹ̀mọ wọn Prince Tadenikawo. Wọ́n ní àwọn àǹtí wa gbogbo ẹ̀, wọ́n ní ṣe ni wọ́n ń kùn ìpín kábíyèsí ò kì í fẹ́ má wọn jáde mọ́. Torí allegedly bí a ṣe gbọ́, wọn náà tiẹ̀ ti ń múra, wọn náà ti ń wo aṣọ tán máa wọ̀ lọ síbi ayẹyẹ anniversary ọba Ẹlẹ́gùṣì. Wọ́n ní but ìyàlẹ́nu ló jẹ́ fún wọn nígbà tí wọ́n já wọn sílẹ̀, tí wọn ò mú wọn lọ sí ibì kankan, tí wọ́n fi wọ́n sílẹ̀ nínú ààfin. Ṣé ẹ mọ̀ pé àwọn náà ní àwọn fẹ́ máa gbé ààfin? Gbogbo ìgbà tí wọ́n sọ fún wọn pé kí wọ́n lọ ralé, wọ́n ní rárá àwọn ò ralé, wọ́n ní ààfin yẹn làwọn fẹ́ máa gbé. Wọ́n ní so ìtorí ìdí èyí, wọ́n ní bàbá wa Erinlá, wọ́n náà ti ní plan pé tán bá ti kúrò ní ibi ayẹyẹ 15 years yìí, àwọn ń lọ sí ọ̀dọ̀ olólùfẹ́ wọn láti lọ enjoy life wọn. Nǹkan tí a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn ilé. So wọ́n ní bí bàbá wa Erinlá ṣe yọ wọn sílẹ̀ nìyẹn, tí wọ́n lọ sí ibi ayẹyẹ tó yẹ kó lọ. Wọ́n ní olórí Sekinat, wọ́n ní wọ́n wà so beautiful ní ọjọ́ ayẹyẹ yìí. Wọ́n ní wọ́n wọ àwọn aṣọ àràǹbarà. It was a wonderful party. Ẹ̀yin èèyàn ilé, gbogbo nǹkan tá a gbọ́ nìta ní ká mú wá sí etí ìgbọ̀n yín. A dúpẹ́ fún gbogbo ìgbésí ayé ọba Ẹlẹ́gùṣì, fún oríire àti ìdùnnú èyí tí Ọlọ́run tó fi jíìkí wọn. Wọ́n máa pẹ́ lórí ìtẹ́ àwọn baba ńlá baba wọn o. Mo mú gbogbo ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lónìí, mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdùn, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Lẹ́yìn yìí, a máa ṣe prize giveaway wa ní July 15. Ẹ máa gbáradì. A rí àwọn èèyàn tó ti darapọ̀ mọ́ wa. Ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa fún prize giveaway yìí, ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com. Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́. Mo dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ mi. Gbogbo ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ subscribe o, so that ẹ lè máa gbádùn gist ọ̀fẹ́. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.